orí adé tí ó ti ń sùn tánlẹ̀ Kwara mo ráwọn fídíò mi dáhùn lóye Sunday Igboho tíṣẹ́ wọn dé mo rí báwọn olùkọ́ ti wà tí ibò wọn bá kọ́ national theatre síbẹ̀ kò sẹ́ni tí ó wà wò ó. ìwé ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́wọn nílọrin àfẹ́wọn Kwara á sì padà gbé jáde á sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. torí ẹ̀ lọ́kàn mi ṣe balẹ̀ pé Ìlọrin sẹ́ẹ̀ yóò bọ́ lọ́wọ́ Gàmbàrí. àwọn Èkìtì local government àti ẹ̀kí ń ṣara yín ìjọ tẹ̀ ti dàápọ̀ mọ́ Kwara láìfù wa ò yàtọ̀. ẹ jẹ́ wọn bá àjagun yìí kò lóun ó jọba pé kò ráyè gbogbo ní táwọn wí. àwa ò ní rìlíìsì Sunday Igboho fún wọn kò sí bẹ́ẹ̀ ṣe lè bẹ̀bẹ̀ tó àwa ò ní kó lóye wá sí Kwara state mọ́. àfa Labeeb Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o. ó kàn dúró fún wọn náà rán sí wa bíi sábẹ́ ni. ẹ̀yin ẹ̀ka. ó tẹ kìnìún ni mo ti sọ̀rọ̀ yẹn gbà nǹkan náà ṣe fún wa yìí pé oore ni o pé ẹ̀yin yẹn ẹ má mi sọ ti ṣiṣẹ́ níbo pé mo kì í ṣe yẹn burúkú o mo tún ṣàlàyé fún báyé ní wọ́n dáná jẹ́ pé njẹ́ tó fẹ́ bọ́ níbi ètò kó sí nílẹ̀ aláwọ̀kọ́ èmi ní first person tí mo dúró ní fún ọ tí mo takú pé èmi ò ṣe kéèsì. ti mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì àwọn ọba yẹn ò lágbára láti bá gọ́ọ̀mẹ̀ntì fa anything láì jẹ́ bẹ́ẹ̀ èdè ọ̀pá ṣége sọ́pọ̀lọpọ̀ bala. Yorùbá Parako TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parako TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Labeeb Lágbàjì jáde ó ní pé wọ́n parọ́ ohun tó òun ò ṣe mọ́ òun o ìtòsí cháàjì wọn fún náà ní defamation of character. Afa kan ló jáde gbayagbayà tí yẹn jẹ́ ará Kwara ọmọ ìpínlẹ̀ Kwara náà ló nítọ̀hún jẹ́ ìyẹn àfa ọ̀hún tí wọ́n fi hàn wá nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí olójáde gbayagbayà nígbà tí ẹni tí wọ́n ń pè ní US imam tó jáde tó lòun ní lọ́ọ̀yà tóun gbẹnu sọ fún àwọn ọmọ Ìlọrin àti àwọn ọmọ ìpínlẹ̀ Kwara lápapọ̀ òun náà lọ sọ wípé àwọn ò fẹ́ Sunday Igboho nílùú Ìlọrin ni bẹ́ẹ̀ làwọn ò sì fẹ́ Sunday Igboho nípínlẹ̀ Kwara níbẹ̀ òun náà ni àáfàá tí à ń sọ yìí òun náà ló ti gbé fóònù rẹ̀ ló ṣe fídíò kan o ó ní kí Labeeb Lágbàjì kó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní bí ó ṣe ń gbìyànjú láti má jẹ́ kí Sunday Igboho kó wá ó ní burúkú ló ṣe òun náà ni fọ́nrán ọ̀hún ni wọ́n fi ṣọwọ́ sí Labeeb Lágbàjì Labeeb Lágbàjì mà gorí ayélujára lọ ó ní kí ló dé kí n tèmi ń bẹ̀ olólùfẹ́ Sunday Igboho ni mo ṣe níbẹ̀ ló gbé kí fóònù mọ́lẹ̀ ló bá pe Sunday Igboho lóòótọ́ òun àti Sunday Igboho sì jọ sọ̀rọ̀ kí lòun àti Sunday Igboho jọ sọ èsì wo sì ni Sunday Igboho padà fún Labeeb Lágbàjì nínú ẹ̀ òun ni Labeeb Lágbàjì ti sọ wípé ẹ tún wá gbọ́ o ó tún rúgbó bọ̀rẹ́ o ẹ wá wo ohun tí Tani-Olohun ṣe ó ní ṣe ni Tani-Olohun tún pè òun sórí ìfọ́nrán o tí Tani-Olohun sọ wípé àwọn ọmọ Ìlọrin tún fẹ́ pè ń lẹ́jọ́ ó ní kí ni tòun bẹ̀ ó lò nìkan kọ́ lòun jẹ́lú Ìlọrin nínú ọ̀rọ̀ ọ̀hún òun náà làwọn èèyàn ti ń gbà bí ẹni gbàgbá ọtí lórí ayélujára wípé tí báwọn àfáà kan náà sọ wípé kí Sunday Igboho kọ́ mọ̀ wá sílùú Ìlọrin nínú ẹ̀ òun náà ni bàbá àṣà ti wá jáde gbayagbayà lẹ́ni lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò nílò kí Sunday Igboho kọ́ lọ sílùú Ìlọrin mọ́ o ká tó ń burú pé yọ lọ síbi kan tí wọ́n ń pè nípínlẹ̀ Kwara wọ́n ní tí Sunday Igboho bá padà lọ sílẹ̀ Kwara wọ́n ní wọ́n lè dẹ pàkúté fún Sunday Igboho wípé ìwọ̀n bá ní tàǹpẹ́pẹ́ bẹ́yìn sọ̀rẹ́ mọ́ o bí àwọn ará ìpínlẹ̀ Kwara bí wọn ò bá fẹ́ Sunday Igboho kí Sunday Igboho náà kó jókòó rẹ̀ jẹ́jẹ́ níbẹ̀ náà ni arábìnrin tó kọ́ sunkún sórí ayélujára wípé ẹ gbà wá nípínlẹ̀ Kwara àwọn agbésùnmọ̀mí ti fẹ́ pa wá tán o òun náà tún padà bẹ̀bẹ̀ pé ẹ bá ń bẹ bàbá Sunday Igboho ìpè kó jọ̀ọ́ o kó padà wá kó má wo tàwọn èèyàn tí wọ́n ń sọ yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé Sunday Igboho náà lọ sọ wípé òun lọ sí ìpínlẹ̀ Kwara tó sì lọ síbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbà tó débẹ̀ ohun tá a gbọ́ ni pé bó ṣe pẹ̀yìn dà òun náà ni ẹni tó jẹ́ Emir Ìlọrin ló pe gbogbo ládéládé tó wà nípínlẹ̀ Kwara wípé gbọmọgbọmọ Sunday Igboho tó gbọdọ̀ ṣẹ́yọ nípínlẹ̀ Kwara mọ́ òun náà làwọn èèyàn ń sọ o ẹ wá gbọ́ ẹ tún gbọ́n tí àáfàá Akeem sọ nínú kìnní ọ̀hún àtàwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wò ó lágbára pọ̀ ìbéèrè táwa ń bira wa ni pé tílẹ̀ Yorùbá gan lè lọ́rin Àfọ̀njá ni àbí Fúlàní ló ní lọ́rin Àfọ̀njá bàbá ní afẹ́ Yorùbá nation níjà máa pín Ìlọrin mára wa bí bàbá pín Ìlọrin mára wa tí Ìlọrin náà kọ́ ni ó padà wá gbọ̀bọ̀dẹ̀ fún wa nítorí pé apá kan Fúlàní apá kan Yorùbá náà ló wà nílùú Ìlọrin ẹ gbọ́ wọnìwọnì lónìí nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé òwò ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin gbọ́ wa bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwọn náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì tàgò pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rán ni ọmọ ara yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣí àkíní ọ̀hún bó bá sì ń jábọ́ bí àpò ìyèrè àwọn òní jẹ́ kí tí yín ó di sí ẹ̀yin ẹ sá tẹ subscribe button síbẹ̀ ní gbogbo social media pátápátá ẹ já pé kíní ọ̀hún torí èsì tó bá gbà lọ yẹ kí tí òun gbà bọ̀ kí náà sọ nípa Labeeb Lágbàjì tí wọ́n sọ pé òun ló sọ̀rọ̀ ó lòun ò mà sọ bẹ́ẹ̀ kí ni bàbá àṣà fi dá lóhùn kí ni àáfà Akeem sọ ẹ̀ńdọ́kọ̀ sunkún sórí ayélujára kí Sunday Igboho máa bọ̀ kí lòun sọ ẹ̀yẹn tá tẹ̀ subscribe button síbẹ̀ ẹ̀tàgò tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ máa bẹ́jọ́ ọ̀hún bọ̀. èmi ò mọ ọlọ́kì mọ́mú kan àbáyé ń dákọ̀ mi but nǹkan tó ṣe fún mi yìí ó bà mí ní jẹ́gẹ́ o ó bà mí ní jẹ́ gidigidi gan ni o. àjọsọ̀rọ̀ ṣé ìsọ̀kẹ́ nínú mi dùn sí wọ́n tẹ wá
nínú yín dùn sẹ́ni yẹn sọ pé ilé kámọ̀ wà ní sọ́nà àtàyè. mi ò tẹ mọ tí ń sọ pé kò tẹ yé mi ó dẹ̀ kó kọ̀mí sọ́wọ́ dẹ̀ kó mi sọ́yé. ó ya wèrè ní mọ́tàgùn wọ́n pọ̀ tó ń tẹ́ kí gbogbo ẹ̀wọ̀n tó ń ṣe àwọn àfáà lọ nínú ní kíkú ọmọ wa ilé kẹmọ́ náà fáwọn olóṣọ bẹ́ẹ̀ pé mọ́ wa. ẹ ká sọ wípé bẹ́lẹ̀ tó mi tẹ tí ọ̀rọ̀ kóòtù nǹkan ò tẹ̀ tí nílẹ̀ ẹ̀ ń tẹ́tẹ̀ wọ́n gẹ́gẹ́ kejì wọn ni mo ṣe láìpẹ́ mo sọ yẹn. gbogbo àwọn ará àwọn Kwara yẹn wọ́n ti jáde kan tó ń bínú gan pé bó dọ̀ ọba yẹn kan bínú gan ni o. wọ́n tó lè sọ pé ẹ̀ ọ́ sàwọn lórí ẹ̀ wá ní kọ́ mọ̀ wá mọ́. so ti dé ló ti ń gbogbo àwọn security gbogbo nílùú fáwọn tọ́ka àwọn ẹ̀ ti ń balẹ̀. àfa yìí ni mo wá. àwọn yàrá gbogbo kẹ̀tẹ̀ ìdúpọ̀ àwọn jáde. ebi o mọ ọlọ́kì mọ̀ mùkàn àbá yẹn ń dakọ̀ mi but nǹkan tó ṣe fún mi yìí ó bà mí ní jẹ́gẹ́ o ó bà mí ní jẹ́ gidigidi gan ni o. salamu aleykum o sa níjẹ́ òní tèmi àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ wà nílò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni tẹ́ bá ti padà wá ẹni ṣe kí ni. mo ní màá tí àdọ̀ yìí pé màá dọ́dọ̀ yìí. èmi àti àjọsọ̀rọ̀ ṣé ìsọtẹ́nu mi dùn sí wọ́n tẹ wá. nínú yín dùn sẹ́ni yẹn sọ pé ilé kámọ̀ wà ní sọ́nà àtàyè. mi ò tẹ mọ tí ń sọ pé kò tẹ yé mi ó dẹ̀ kó kọ̀mí sọ́wọ́ dẹ̀ kó mi sọ́yé. ó ya wèrè ní mọ́tàgùn wọ́n pọ̀ tó ń tẹ́ kí gbogbo ẹ̀wọ̀n tó ń ṣe àwọn àfáà lọ nínú ní kíkú ọmọ wa ilé kẹmọ́ náà fáwọn olóṣọ bẹ́ẹ̀ pé mọ́ wa ẹ fara ẹni àzọ́ oúnjẹ àwọn àfáà yìí náà wọ́n kí ń bọ́ta pé àwọn àfáà lọ nínú nígbò ọmọ wa àwọn oníkiri kan àfáà lọ ní olóníkì mọ́ ọmọlẹ́dẹ́ náà fún lọ́ọ̀yà lẹ́ni tó jáde ó lóun ní US máa gbé rẹ̀ mọ̀tẹ́lẹ́fẹ̀ ń gẹ́ ti àtàkẹ́ tó kù ní right mo gbé ti sẹ́lẹ̀ kẹ́sẹ̀ ní fídíò kẹ́tẹ́ ti àtàkẹ́ ẹ̀ mo ní àtẹ̀tọ̀ ẹ̀sẹ̀ ní sọ́lẹ̀ tẹ̀lé tó pé ẹ̀ tẹ̀ máa wọ ọmọ wa wà wò. fídíò tẹ́ sọ pé mo ṣe yẹn mi ò tẹ̀ tí lọ́kọ̀ sùn rárá tẹ̀mí ti sọ njọ́ tẹ́ pèmí ni mo ti sọ̀rọ̀ yẹn gbà nǹkan yóò ṣe fún wa yìí pé oore ni o pé ẹ̀yin yẹn ẹ má mi sọ ti ṣiṣẹ́ níbo pé mo kì í ṣe yẹn burúkú o mo tún ṣàlàyé fún báyé kí lẹ́nu ká wọ́n kí lára àwọn afárá ọ̀nà ọ̀dọ̀ wa gómìnà yẹn náà ni ojú wọn ń jọ ẹni tí mo mọ̀. máa sẹ́ni sáwọn yẹn tó wà gómìnà pé kọ́ bá sọ̀rọ̀ náà gómìnà sọ bẹ́ẹ̀ ẹbí mo dárúkọ yín mo ní àfa Labeeb ká ni wọ́n bẹ́ẹ̀ lé ni mo dárúkọ yín ní abọ́dẹ náà. má tẹ̀lé yín. mo lè fún wa ní full support wọ́n tẹ wá wà ní mo lè má tẹ̀lé wa ni. sẹ́ndẹ̀ kí n sẹ́ndẹ̀ sáwọn yẹn wọn ní gómìnà pé kọ́ bá sọ̀rọ̀. ká ní wàá rí pé wọ́n ń pààyàn níbi kan tí inú rẹ̀ wà dùn pé kí nǹkan yẹn máa lọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ máa dùn díẹ̀ tó tó ń pa family yẹn tó tó máa jẹ́ state yín ẹ sẹ́ndẹ̀ sí mi màá sẹ́ndẹ̀ sí wọn sí yọkọ̀ rẹ̀ dà rẹ̀ sí. ẹ lọ sọ́ọ̀pù ẹ o. màá sẹ́ndẹ̀ sí president wọn ní gómìnà yẹn sí. màá sẹ́ndẹ̀ sí bàbá yẹn pé ó wọ̀ náà fáyẹ̀ náà àfa Labeeb tó support wa. ẹni wàá tẹ̀ ẹ̀rí pé wọ́n pààyàn níbi kan wọ́n pọkọ wọ́n pàyàwó wọ́n pẹ̀gbẹ́ wọ́n pàbúrò kí èèyàn wà ní ẹ̀mí àánú lórí àwọn arẹ́nìkan tó dìde tó lóun fẹ́ gbìdá àwọn ọmọ sápò ẹ̀kọ́ pọ́sibú náà ẹsẹ̀ ní fídíò àtàyè sí gómìnà yẹn máa tẹ̀lé táwọn ará wọn gómìnà sí máa tẹ̀lé táwọn kábíyèsí gómìnà yẹn sí pé wọ́n pè náà pè sáké. kí ni ẹ bá mi níyẹn because mo ga wọ́n yẹ abáyé ń dákọ̀ mi in public sẹ́ni ń jẹ́ kí sẹ́ni kí mi ní attack padà ní but mi ò ní attack mi ò ní attack. ẹ jẹ́ kí n sẹ́ni sáwọn bàbá wọn bẹ̀ kàn pè sáké sí. ìdí sẹ́wọ̀n pé èèyàn wọn ló kú èèyàn wa ló kú ẹni tó yẹn lè bá dẹ̀ kú ẹ̀ lé ara ń ta wọn ni ara ọmọ ta ni ẹ sẹ́ni sí mi èmi máa sẹ́ni sáwọn bàbá wọn ní gómìnà yẹn sí pé kàn pè máa mi sáké. ó dá àwùjá ẹ ṣe. ẹ mọ̀ bínú bàbá fọlọ́ wọn sọ yìí ẹ mọ̀ bínú fọlọ́ fẹ́ bàbá. afa wa Ahmed Labeeb ẹ ń gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara state ẹ lè gbẹ gbogbo Kwara sọ̀rọ̀ o ẹ bá ń jẹ́ ìjọba ọ̀dọ̀ ara yín ni ṣe understand ìjọba ọ̀dọ̀ ara yín ni àwọn respect tí kálukú wa ń fún yín náà ni Al-Qur'an tá à ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ ẹ̀ máwọn bàbá tó bí yín lára ẹlẹ́ẹ̀kejì yẹn nìkan pé ẹ ní US imam òun gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara state ó lè gbẹ́nu gbogbo Kwara state sọ̀rọ̀ we want Sunday Igboho we want Ìrú-Ẹkùn in Kwara state à ń fẹ́ bàbá wa kí ó gba gold this is the high time tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ nígbà tí ta lọ́wọ́ sun Quran nínú nìbàdàn ṣe é pé lọ́wọ́ ni wọ́n ti lọ arrest ẹ̀ ọ̀rọ̀ Kwara state kàn yín o ó kàn yín o 18 people ni wọ́n kó nínú community mi yìí ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀ torí ta bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tẹ́lẹ̀ mi máa ń kàmẹ̀ sí kò pẹ́ Islam lé ó ń bú Islam ní ń bú àwọn afá kan ni ṣé ẹ̀ ti máa wọ ibú nìsín US imam àbí useless imam àbí kí ló ń pè yín àfáà Labeeb lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o ihun tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnájì tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbẹ̀rù anybody mọ́ àfáà Labeeb ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbọ́ òkè tẹ wà yẹn Ọlọ́run ní já yín bọ̀ o ẹ má jara yín bọ̀ o ihun tí ń já ní bọ̀ kò ju kínkín báyìí náà lọ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọkàn wa gbọgbẹ́ ní Kwara kọjá kẹ́ ẹ máa sọ̀rọ̀ lórúkọ gbogbo wa ta ló rán yín níṣẹ́ lájọba fi ń pààyàn ọjọ́ òun rẹ̀ ṣe wá àsìtẹ́ bájọba sọ̀rọ̀ rí
ìjọ wo lẹ jáde tẹ báyìí tẹ address ìjọba address government lórí bí ìlú ṣe rí. London America tẹ ń lọ yẹn a sọ pé kẹ ẹ má lọ o Ọlọ́run dẹ̀ ní ba orí ibẹ̀ jẹ́ fún yín ṣé ń gbọ́ mi yé ṣé bí láìfù wọn ṣe rí ní ti Nàìjíríà rí Ọlọ́run ṣe ń pọn yín létí gbogbo àdẹ̀ ń pọn yín lé yẹn ẹ dúró lórí bẹ́ẹ̀ ẹ dúró lórí bẹ́ẹ̀ ẹ dúró. Nigeria is bleeding ìlú yìí ń ṣẹ̀jẹ̀ kèé dẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ kékeré àwọn táwọn èèyàn ti sọnù Ọlọ́run ló mọ yí ẹ̀. Community wa nísìn ó di bí ẹlẹ́kẹ̀ẹ́rin tó máa invade community tí wọ́n á kó àwọn èèyàn lọ and you expect us to keep silent ṣé ẹ̀rù pa máa dákẹ́ a lè dákẹ́ me I'm expecting the DSS bóyá wọ́n nǹkan tó máa fi ń gbé Nàìjíríà náà nìyẹn ní nǹkan méjì Nàìjíríà tó máa fi ń dẹ́rù bàyàn ju ẹ̀wọ̀n àti kú lọ so inú ẹ̀ làwa wà so we don't fear anybody again. ṣé bí Kwara State ṣe rí ṣé bẹ́ẹ̀ níbi tẹ́ ń lọ rí tíbẹ̀ yẹn bá rí tíbẹ̀ bá rí ibà ṣe rí ṣé ẹ máa lè lọ bẹ̀ tó bá ń jí ẹ̀gbẹ́ ní London ṣé ẹ máa lè lọ. àfọ Labeeb ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ then US imam àbí kí lẹ́yìn pé bí useless imam ni ẹ jẹ́ kó rí yín lọ pé ẹ lè sọ̀rọ̀ on behalf of Kwara State anybody ò lè sọ̀rọ̀ on behalf of Kwara State àwọn Èkìtì local government àti ẹ̀ kì í ṣara yín níjọ́ tẹ́ ti dàápọ̀ mọ́ Kwara life wa ò yàtọ̀ ẹ jẹ́ ká yí àwọn èèyàn nítumọ̀ àbòsí ti pọ̀jù fún yín nínú Ìlọrin yẹn àbòsí ti pọ̀jù nínú Ìlọrin yẹn and I'm not fair to say it mi ò bẹ̀rù láti sọ mi ò bẹ̀rù ẹ̀mí mi ò sí lọ́wọ́ anybody yín kò sí lọ́wọ́ anybody àbòsí yín ti pọ̀jù ẹ máa yí àwọn èèyàn tẹ́ ti bàjẹ́ ni. Governor Abdulrahman Abdulrazak over to you. Ibi tíjọba Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wù yín ẹ apply more security kẹ́ ẹ tó kú tẹ́ ẹ bá apply rẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn wàláhì tàláhì Ọlọ́run ò ní fi yìn yín yóò bàjẹ́ ni èpè kọ́ ni mò ń sẹ́ o tẹ́ ẹ bá lọ apply security kẹ́ ẹ wá security tó pọ̀ kó yìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ìlú ọ̀làlàáfíà náà. Àwọn yẹn bá lọ wo fídíò tí mo ṣe ń jẹta tí mo fi sọ̀rọ̀ Sunday Igboho àwọn tán mi ò mọ àwọn tí ọ̀rìn mọ àwọn tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kí Sunday Igboho wa mọ́ tó bá lọ wo fídíò yẹn gan wọ́n láti ọ̀lẹ́ kára rẹ̀ hate mi ní nǹkan tí mo sọ pàṣẹ Sunday Igboho mẹ́yẹn tí mo ń kọ́mẹ́dì máa yẹ tí mo ń ròyìn máa yẹ torí èyàn mi tímẹ́tímẹ́ ni kí wọ́n lọ́kẹ́ tèmi dábàá yìí sọ àbá ìyẹ́jẹ́ wo bàbá yìí náà kíní kan from the chief imam of Ìkẹrin kíní kan mi ì mọ́ nípa dábàá yìí sọ yìí ìjọba ẹgbàá mi kí ni mo mọ̀ nípa ọ̀rọ̀ yìí nìsín tí dábàá yìí sọ orí kíní àárọ̀ ìtẹ̀ ni àárọ̀ yìí ni mo rí kíní kí ló ń pè é kíní yẹn náà kíní flyer kan tí ọmọ yìí ṣe ẹlọ́dọ̀n tó gbé mi sílẹ̀ ní wọ́n dáná jẹ́ nígbà tó bá gbọ́ níbi ètò kó sí nílẹ̀ aláwọ̀kọ́ èmi ní the first person tí mo dúró ní fún ọ tí mo takú pé èmi ò ṣe kéèsì gba àánú mi yìí ṣe mí pẹ̀lú ọ̀rọ̀ ìyá rẹ̀ tí ó sunkún yìí tó bàmí lórúkọ yẹn gbà yẹn èmi gẹ́gẹ́ náà mo ṣáájú tí mo fi ẹlẹ̀ àìmọye ọ̀tẹ̀ náà dìmọ̀ nítorí pé mo dìde fún ẹ àìmọye àwọn èèyàn náà ṣe ọ̀tá mi ẹlòmíì tí wọ́n mi ọ̀tá mi dì sí láàrin ọlọ́run yẹn àbúrásí ìsàlẹ̀bọ́lá nígbà tó sùkúrá ní ìtòṣogún nǹkan kéèsì tèmi náà tó bàmí lórúkọ yẹn bẹ́ẹ̀ nǹkan tó fi gbé ẹ mo lè mi yáfi rẹ mo ní wà lábẹ́lẹ́ mo filẹ̀ èmi ò ń fa nǹkan alábẹ́yẹ filẹ̀ ó dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sọ ní sẹ́gbẹ́ mi ni mo tó ẹlẹ́ nínú nǹkan tó kó sí wọ́n tó fi mọ́tò mi sí ní kíní tó ń ṣe jáde ìyẹn náà máa gbé jáde nǹkan tí mi mọ̀ sí mi mọ̀ tó fún wọn níta gan mi mẹ́ni kankan mi mẹ́ni tì èmi tó ṣe jàmbá tó bọ́ mọ́kọ́ tẹ́lẹ̀ tí mo lè tó yáfi rẹ tí mo lè tó fi ẹlẹ́ àìmọye nǹkan tó ti ṣe lẹ́yìn ìgbà ẹ̀jẹ̀ ìpè mọ́mi rẹ̀ ń sọ fún ọ pé ẹkìlọ̀ fún àbúrásì sí kí ni ń ṣe kaba yìí sí mọ́mí ẹ̀ ló ń pè mí dáàbò tàbí mọ́ sọ̀rọ̀ because ìyá rẹ̀ ìyá ẹ̀ máa play kí ní kí gbogbo ìgbò mí mọ́ tó ń pa nǹkan tí ń sọ yìí nísìn kò yé mi wọ́n àkájẹ́ pé mo tiẹ̀ sọ̀rọ̀ kan gan nísìn níbi ọ̀rọ̀ tó ń lọ yìí nígbà tí Sunday Igboho lọ sí Kwara ọ̀dọ̀ wa tí mi tó ń lò tí mo tún pe àwọn èèyàn lókè alhamdulillah gbogbo kí ni wà lọ báyìí tí mo tún ṣàlàyé pé àwọn èèyàn ò dá Sunday Igboho mọ̀ ní pé èèyàn nù ní tẹ̀ mọ́ pa nǹkan tí sọ yàrá mi tẹ̀ mọ́ pa ẹ̀ tẹ́tàbà yẹn sọ wọn fẹ́ tọ́ba yẹn mú fídíò kan jáde àbí ọ̀rọ̀ kan àbí kankan tí mo bá contribute tó fi jọmọ́ nǹkan tí ń sọ yìí ní ìtẹ́ ẹ̀mọ́ kankan pa ọ̀rọ̀ àbáyà rárá ìtẹ́ ọkọ̀ tí ń sọ yìí ìtẹ́ ní mi ò tiẹ̀ lára rẹ̀ rí ṣé nǹkan tí yóò di ẹsẹ̀ mọ́ bá nù bẹ́yẹn ni torí mi ò dá sáà nìkan dábàá yẹn sọ ẹ kí n play fídíò yẹn kí gbogbo yín gbọ́ mo ní di fídíò ẹ̀yọ̀ kan àbí ọ̀rọ̀ kan pẹ́lú àpò jẹ́ first note tí ó jẹ́ mọ́ ní ìtẹ́ ẹ̀mọ́ nǹkan tí ń sọ yìí rárá kò tẹ̀ yé mi ṣé èmi nìkan gbogbo lọ́rin ni ẹgbẹ́ mo ń sọ̀rọ̀ níbi nǹkan tó ń sọ mo lọ gbọ́ nísìnyí mo rí nígbà tó mẹ́ṣẹ̀ ẹgbẹ́ mo lọ wò lókè mo lọ wo
fídíò tó kan lọ́yà rí ẹ̀sìn mọ́mù wọ́n sọ̀rọ̀ wọ́n ní lórúkọ heritage sẹ́mi heritage ni wọ́n ti sọ bẹ́ẹ̀ nípa àwọn òsọ̀rọ̀ bí àfọ̀ bá lọ́rí o àwọn òsọ̀rọ̀ bí àfọ̀ wẹ́mílẹ̀tù ní àwọn sọ̀rọ̀ lórúkọ heritage ní tí mo gbọ́ lẹ́nu wọn ní ìsinú ibẹ̀ ẹ̀kọ́ ni mo ń lọ ìtọ́ba yìí sọ ìgangan nísìnyí mi mẹ́pa rẹ̀ ní mẹ́nìtì nípa ìtọ́ba yìí sọ yìí ní ìtẹ́ mẹ́nìtì sí nǹkan yóò bá jẹ sọ́nà ń bá nù bẹ̀rẹ̀ yìí ìbẹ̀rẹ̀ sí fẹ́ ní gbòòrò rẹ̀ gan nínú ẹ̀tọ́ nù mẹ́ni mo wà tẹ́mi àti wọn tó sọ̀rọ̀ èmi àti àtẹ̀yẹ àbẹ̀kẹ̀bí àti àwọn náà pé àwọn tí wọ́n lọ ní omi ẹ̀ ti já gbọ́ kẹ́kẹ́ àwọn ọmọ kẹ́mi ò sí ní kọ́ńtì ni tí wọ́n ti dé àwọn àkíní ní sísọ́ lẹ́gbòó ọ̀rọ̀ ìfẹ́ kí mo fẹ́ torí mi mọ ìmọ̀ àwọn tí wọ́n láwọn ò fẹ́ rí wọn kọ́mọ̀ tí mo mú mi lọ́ta bọ́ tí mi ìrìn láyé tí mo bá bá ṣe kí n tẹ̀mí bí ọ̀rọ̀ yìí gangan tábà yìí tí ń fi ń dákọ̀ mi ẹ má gbọ́. ìjọba ọ̀dọ́ ara yín ni. kí ló ṣé mi ni gọ́fúnà Kwara ni àbí mi ni àwọn lọ́yà US mọ̀ èmi tí mi sí Nàìjíríà tí wọ́n London kí ló ń sọ pa mí nísì kí ni mo ṣe níbi nǹkan tó ń sọ yìí nìkan nísì ṣé mi lẹ́ni tẹ́jì ni àbí tí wọ́n sọ kí Labeeb nísì ré èmi nàfà àdúgbò lọ́rin èmi tí mi jà sí ilé kí ló kẹ́tẹ̀ níbi nǹkan tó bá yẹn sọ nísì ọlọ́kànnà harifa kọ́lá kó ṣe kí aláfi kan ni mi ò contribute sí nǹkan tí ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tí wàhálà ń pa yẹn ṣẹlẹ̀ ní ọ̀nà òkè ọdẹ gàngán bẹ̀yẹn èmi làkọ́kọ́ afọ́tọ̀ kọjá tí mo ń sọ àgbọ́kọ̀ tí mo ń sọ nígbà tó ń sọ pé àwọn ẹnìkan lọ bá ìbọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ àbí gàngán bẹ̀ èmi ni mo sọ tí mo ní àwọn wo ni abẹ́gbà àwọn ènìyàn ẹ̀yìn yìí báyìí tí mo ń ṣe báyìí gan-an ẹ̀yìn ní nǹkan tó dá sí yẹn ṣe kẹbi kíyàn láìpẹ́ yìí màá ní ká gé fídíò jáde bí kàbí jẹ ìràbíjà àwọn ni tí mo gbọ́ pé àbá kólókó rẹ̀ Sunday Igboho ti dé Kwara tí mo tún kọ́mẹ́ndì ìrìn àjò yẹn tí mo tún yin ìrìn àjò yẹn ó rí yẹn kó sọ yẹn jáde ilé tó ń sọ yìí sí ní ìmọ̀ tó ti ayé ní ìmọ̀ tó bá yìí ti rí lọ́kọ̀ọ́mọdé náà ní bá báwo ẹ̀dàkùn sí ìtẹ́kẹ́ yóò jẹ́ sọ́mọ́ bánú bẹ́yàn ni kí ni kátàbà yìí ń tọ́ka sí gangan ibi ìsìn Ìlọrin mi sí Nàìjíríà mo wà London mi gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ èmi náà ṣe rí lórí nẹ́ẹ̀tì mi fúnra mi tí mo sọ̀rọ̀ yìí mo ṣe rí lórí nẹ́ẹ̀tì mi ìmọ̀ kankan gbàgbà tó ń ṣe Labeeb ni mo jẹ́ kó tó jà kó tó ní kó wà fèsì èèyàn kọ́kọ́ wo kí ló lè tẹ́lá pé ẹni yẹn ṣe máa ní ìdíje ẹ̀yọ̀ kan abáyọ̀ bá mú fídíò yẹn wá ẹ̀mí àtúbáyà wà láti láì because ilé yìí ìsàdí pé òun pàmílẹ̀ kò jẹ́ ẹ̀mí àtúbáyà àwọn ọ̀dọ̀ kan náà because mi nǹkan tí mo ṣe tó fi ń ṣe irú fídíò yìí nìsín I don't know ṣé ìtumọ̀ fi mẹ́lọ̀ mẹ́rin pé mo jẹ́ mọ̀ lọ́rin ni àbí mo jẹ́ àfáànù lọ́rin ṣé mi nìkan àfáànù lọ́rin ni nínú ẹni tó kéré jù láfáànù lọ́rin láyé ilé lónìí èmi ni mi síwájú kábàá ní bí àgbà tó ń wà wájú ni wọ́n fi lọ pé wọ́n ń dákọ̀ rẹ̀ ó rí adúrú àwọn èèyàn tó wájú ni àti kékeré ọ̀kẹ́lọ̀ ìdí kàfà gan ọ̀rọ̀ stéètì ni kájà alábẹ́fọ́rọ̀ yìí kàfà kan nínú Ìlọrin gan ọ̀rọ̀ stéètì ni gọ́fúnà àti àwọn tẹ́lẹ̀fọ́ kò kàfà gangan kò kẹ́ síngú ẹnìkan ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n gbọ́ làbárí àgẹ́wọ́n ní ṣùgbọ́n ìgbòfẹ́ wá sí Kwara wọ́n ní gọ́fúnà nìkan mọ̀ ní fún kí ni wọ́n wá sí èmi náà gbọ́ ń gbà yẹn èmi náà gbọ́ làbárí ìbí kọ́kẹ́ ní ìtẹ̀síwájú wà lórí social media rúmọ̀ ni ẹ máa gbọ́ náà ni orí bẹ́ẹ̀ ẹ̀ lè sọ àfitẹ́ bá láwọn tó ń rẹ̀ gẹ́gẹ́ òun náà bẹ́ẹ̀. orí adé ó ti ń sùn tánlẹ̀ Kwara mo ráwọn fídíò mi táwọn olóyè Sunday Igboho tíṣẹ́ wọn dé mo rí báwọn ìlú kan ti wà tó yẹ pé ibò wọn bá kọ́ national theatre síbẹ̀ kò sẹ́ni tí ó wà wò ó kò sẹ́ni tí ó wà bẹ́ẹ̀ o wọ́n bá kọ́ stadium síbẹ̀ kò sẹ́ni tí ó wà gbá bọ̀ ń bẹ́ẹ̀ o kí ló dé tó rí bẹ́ẹ̀ láì nígbà yín lákòókò. ṣé n tẹ́yìn wá ń sọ fún abáyín sẹ́yìn bàbá wa ń gbómìnà ni pé ká tún lọ máa kéde mi yàtọ̀ fédè Yorùbá dà ń sọ yìí abẹ́ ẹ̀fẹ́ fi gbogbo ẹ̀fẹ́ wọ ẹ̀fẹ́ you don't want to come out boldly láti wá sọ fún wa pé à ń ṣe Yorùbá mọ́ èmi béèrè ni o kò jẹ́ kó rí báyìí ẹ̀yin bàbá ṣé kò ṣòro ń lẹ̀ gbóònà mọ́ ni ṣé kò sáwọn aláṣẹ ṣé kò sáwọn ìlú mọ̀ọ́ká àwọn olókìkí ń lẹ̀ gbóònà mọ́ ni ní gbogbo tẹ́yìn náà bá ṣẹjọ́ máa hàn sáyè àwa fẹ́ rí tẹ́yìn náà tiẹ̀ dìde ẹ tako tó wà ńlẹ̀ yìí yeye ọmọ ní gbọ́mọ ìrùkẹ̀rẹ̀ ní gbọ́mọ ọmọ Ọ̀rúnmìlà Sunday Igboho gbà wá o Sunday Igboho gbà wá o nílẹ̀ gbóònà gbà wá o Sunday Igboho gbà wọ́n lẹ̀ gbóònà o màá tún wá gba olóyè Sunday Igboho mọ̀ràn tó dáwọn náà là ń pè ṣẹ̀dẹ̀ rẹ̀ ń tàbí ń pè yìí àníyé fi máa pè ṣùgbọ́n olóyè Sunday Igboho bá ti ń pariwo gbà wá o ẹ wá o gbogbo ẹni tí yóò bá ń pè yín pé kó gbà yín ẹni ó bọ́ sórí afẹ́fẹ́ kó ṣe fídíò pé àwọn náà ni ẹ wá o ẹ ní ṣòde lọ o ẹ ní ṣìrìn olóyè Sunday Igboho. ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí wọn láwọn ń bọ̀ wá ìjákì lọrin àwọn kògùn bọ̀ wá àwọn fẹ́ wá Yorùbá lọrin tó ń pa wá lẹ́rìn. nínú tẹ́gbẹ́ yẹn sọ ni pé àwọn ò lọ́tọ̀dọ̀ tàwọn o àti gbogbo Kwara lápapọ̀ táwa yìí náà sì jọmọ Kwara táwọn ò dẹ̀ faramọ́ torí mi ò rí gbogbo àgbáyé pé bí nǹkan kan máa ń jí ni gbé níbi kan tàbí tó ń tàyàn níbì kan kẹ́nìkan wá dìde pé ń bọ̀ wá gbà wọ́n lẹ̀ kó wá jẹ́ pé ẹgbẹ́ kan wà takò kò ṣẹlẹ̀ rí ó dà mí mọ̀ kó lè ṣẹlẹ̀ àwọn ìbéèrè mẹ́ta kan wà bẹ́ẹ̀ ká béèrè lọ́wọ́ àwọn
àwọn olórí wa ní gómìnà onílẹ̀ gómìnà o èmi á dẹ̀ béèrè èmi ń tèmi o èmi á béèrè lọ́wọ́ àwọn bàbá wa tó àwọn pé àwọn náà lè dá wa lóhùn láì nígbà yín lákòókò ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé kí ló tán pa wá nílẹ̀ Ìgbòho náà kí ló dé tí gbogbo ilẹ̀ Ìgbòho náà kí ló dé tó da woro kí ló dé tí òsèyàn lu nílẹ̀ Ìgbòho náà mọ́ kí ló dé tán pa wá kí ló dé tán jí wa gbé kí ló dé tán lé wa kúrò nílùú ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló dé táwọn kan dìde lápá ibì kan pé àwọn ò faramọ́ ẹni tí Ọlọ́run kádàrá pé yóò wá gbà wá Yorùbá lẹ̀ ní Kwara pé kí ló dé táwọn ò faramọ́ kí ló dé tán takò páwọn ò faramọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé àwa Ìgbòho náà ṣé àtúnṣe Yorùbá mọ́ ni ká tètè lọ máa kéde Haúsá àbídè Fúlàní o ṣé àkínṣe Yorùbá mọ́ ìbéèrè mi nìyẹn lọ́wọ́ àyìn bàbá wa ńlẹ̀ Ìgbòho náà o ìyẹn ẹlẹ́kẹta náà ìbéèrè mi nìyẹn bá mi dáhùn ẹ̀ wọ́n á fẹ́ pẹ́yìn bàbá wa sákìsì kìíní kan o ṣé kò sẹ́gbẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa náà ní ilẹ̀ Ìgbòho náà ni tó jẹ́ pé bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin náà ó lè tètè máa dìde ẹ̀ máa jù sórí afẹ́fẹ́ pé báyìí lẹ fẹ́ o báyìí lẹ aláàfẹ́ o àbẹ́gbẹ́ tó jáde tó tako olóyè Sunday Igboho náà ló ń sojú gbogbo Ìgbòho náà ni torí inú tẹ́gbẹ́ yẹn sọ ni pé àwọn olọ́tọ̀dọ̀ tàwọn o àti gbogbo Kwara lápapọ̀ táwa yìí náà sì jọmọ Kwara táwa ò dẹ̀ faramọ́ torí mi ò rí gbogbo àgbáyé pé bí nǹkan kan máa ń jí ni gbé níbi kan tàbí tó ń tàyàn níbi kan kẹ́nìkan wá dìde kó ń bọ̀ wá gbà wọn lẹ̀ kó wá jẹ́ pé ẹgbẹ́ kan wà takò kò ṣẹlẹ̀ rí kódà mi mọ̀ kó lè ṣẹlẹ̀ ẹ̀yin bàbá wa ń gbóná ẹ̀ sì dákẹ́ ẹ̀ sì sọ gbólóhùn kan báyìí èmi lẹ̀ mọ́ wò ẹ̀yin bàbá wa ń gbóná èyí mà ṣe dé lu bàbá mi ẹ̀ dẹ̀ dákẹ́ ẹ̀ sọ anything kò jẹ́ kó máa rí báyìí ẹ̀yin bàbá wa o ẹ̀yin lọ́ba wa kájọ́ pẹ́ lórí o ọmọ aráyé ló ní máa jó lọ mò ń bọ̀ ṣé iṣẹ́ tẹ̀rí ti Kwara yóò ṣòro jà sí o bàbá làwọn ò fẹ́ yín bàbá àwa táwọn fẹ́ yín lẹ̀ Yorùbá àti tó o ṣùgbọ́n ọlápẹ́ ẹ jẹ́ akọni ọmọ ẹ̀dẹ̀ jẹ́ ọmọlúwàbí lẹ́tí wá wò pé àwọn èèyàn mi náà ló tún wà nílẹ̀ Kwara tó ń pa yìí náà àwọn èèyàn náà yàtọ̀ fún àwọn èèyàn náà tó ń pa nílẹ̀ Kwara yìí mo dẹ̀ máa ń sọ gbogbo àwọn fídíò tẹ́mi ṣe pé olóyè Sunday Igboho oníkùn sínú kan pẹ̀lẹ́sìn oníkùn sínú kan pẹ̀lẹ́yà kò sí bí òṣè ní máa bí pé mo fẹ́ ya tó bá ti di pé mo ò ìyẹn kan pààrọ̀ kan ládẹ̀ ń fọwọ́ ra àwọn ọ̀ràn yẹn lórí nígbà tó máa ń pè fún yíya lórílẹ̀‐èdè nìyẹn so gbogbo tó lóye Sunday Igboho gbogbo tó wò ti ṣe sẹ́yìn kò sílẹ̀ tó takòfin under 1999 constitution ní Nàìjíríà tó fún díẹ̀ yìí olóyè Sunday Igboho sà ẹ̀ ní jábọ̀ o nípa tọ̀rọ̀ ti Kwara ẹjẹ́ àjọ máa rún láàrin ara wa báyìí mo pé aṣáà já síbì kan ẹ jẹ́ káwọn aláṣẹ Kwara náà dìde pé àwa la ránṣẹ́ sólóyè Sunday Igboho a sì fi ó wá ibi tí ẹ bá fẹ́ ó dé ni ẹni ó má dé bí ẹ bá ní ó má dọ́dọ̀ tí òkú jíyàn gbé náà lọ́dọ̀ tí náà tẹ́lẹ̀ ó má dé bẹ́ẹ̀ ọ̀dọ̀ yín wà peaceful bọ̀ ọ̀dọ̀ tí wọ́n wà peaceful o ọ̀n jí wa gbogbo àwa tá a ní grandma tá a ní grandpa ìlú náà wà o ìlú tó dẹ̀ wá wà yẹn lélẹ̀ ẹ̀mí wọn ń gùn nílùú tán wà o àwa tá à ń gbénu yàrá kan ní lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó tí òun lè tún fẹ́ káwọn grandma àti grandpa wa ti ra a lè díẹ̀ o fún díẹ̀ ìyá ọrọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ sì ìfẹ́ gbà gbogbo tó bá wù ẹ fi tìjọ́ mọ ènìyàn kún pé ẹ̀mí náà làwọn tá a jẹ́ gbóná náà fi sọ́run o ẹ̀yin lẹ́fẹ́ kí oníkálukú máa tààlà oko ẹ̀ hàn o àwa bí pé kan náà ni gbogbo wa ṣùgbọ́n bá ti wá ń di pé ẹ ti ń sọ fún pé àwọn kan wà á lè wá gbà wọn kan ní ẹ̀yin gómìnà sì dákẹ́ ṣé odidi ẹgbẹ́ kan ní wàá máa sọ̀rọ̀ on behalf of gbogbo wa Kwara state ni kò yẹ kó rí báyìí. ẹ jẹ́ kí n gbé woman èyí oge amáyọ̀ yẹn jáde. ẹ jọ̀ọ́ ẹ̀yin Emirates ṣe bẹ́yìn lẹ wo èmi yìí dàgbà ẹ bá tẹ̀ wo kíní kẹ́ wo tèmi ẹ yé sọ pé kíní kò fi ṣẹlẹ́yàmẹ̀yà ọmọ Fúlàní tó bá fẹ́ ṣe ìrù ẹkùn kọ́ máa bò kò fi sí ẹlẹ́yàmẹ̀yà everybody ló pé àmọ́ wọn ò búra yìí tó wà ń bẹ́ẹ̀ nù ẹ jẹ́ wọn bá ajagun yìí kò lóun ó jọba pé kò ráyè gbogbo tá à ń wí yìí ó kàn dúró fún wọn Ọlọ́run rán sí wa bíi sábẹ́ ni ẹ dáhùn torí Ọlọ́run kò sí lóun ò wá ọ̀dọ̀ ẹ̀mí àgàn àwọn tó darí rẹ̀ ni wọ́n darí rẹ̀ nọ́mànọ́mà èmi gan sọ pé akílédé tó ń jẹ́ ká ya ilé ẹ̀mí àlọ́ èmi wá rò pé tán bá ti ṣe tán níbẹ̀ yẹn pé torí pé wọ́n ń retí rẹ̀ nílé gbóná bóyá wọn ò lò ó ya àmọ́ àwọn dàrẹ́kítọ̀ ti pọ̀ jù kò jẹ́ kí n lè sọ̀rọ̀ mo fi dákẹ́ ó sì tún rẹ̀ mí lọ́jọ́ yẹn púpọ̀ ó rẹ̀ mí so ẹ dákun torí Ọlọ́run gbogbo abiyamọ Ìlọrin Àfọ̀njá ẹ rántí pẹ́yìn lẹ tó èmi yìí dàgbà ẹ worú ìdààmú tọ́tà mi rí kọ́lọ́mọ̀jẹ̀ ń dààmú mọ́ ọkọ kú àbúrò ọkọ kú ọkọ àbúrò tí mo lè sọ wípé ẹ bá àwọn gbóúnjẹ ránṣẹ́ ó kú ọmọ kan bẹ ní tó ṣe wípé oyún ní bẹ nínú rẹ̀ tọkọ rẹ̀ fi kú ó ṣẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí ẹ wo tí gbogbo yìí mọ wà lára ẹ wo àwọn tó wà láhàámọ́ ní Káyọ̀mọ́ torí gbogbo ọ̀nà Káyọ̀mọ́ yẹn ní òde o àwọn tí wọ́n bẹ láhàámọ́ àwọn 176
wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o gbogbo bẹ́ẹ̀ ní òde ẹ wá dáàpọ̀ ẹ wo tẹ́lẹ̀dá àwọn yìí náà Ìlọrin ìfẹ́ kọ́ mọ̀ tàbùkù yẹn yín lẹ wò mí dàgbà ẹ dáàpọ̀ tó gbogbo ẹ̀yìn Emirate ẹ̀jọ̀ nítorí Ọlọ́run mo fa Nábì Muhammadu bẹ̀ yín mo fi yá Rasulullah mo bẹ̀ yín mo fọjọ́ tẹ ẹgbàá mi tọ́ mo fi bẹ̀ yín ẹ dáàpọ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n mi nísìnyí mọ̀ gbóná sọ èdè yín ni mo gbájú tó rẹ́yìn lẹ́tọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ Èkìtì Kwara nígbàtí pàwọ́ nìkan sí mo dúpẹ́ lọ́wọ́ yẹn ìjọ nítorí Ọlọ́run ẹ dákun gbẹ̀yìn Ìlọrin mo bẹ̀ yín ni mo wá dúpẹ́ lọ́wọ́ àáfàá mi àáfàá tèmi àáfàá mi tí ò kọ́ ma Sheikh Labeeb babalágbàjì òdodo ọ̀rọ̀ ń bẹ ní ẹnu rẹ̀ bí àwọn ṣáájú ẹ̀mí rẹ̀ ogun bí ẹ̀mí àwọn ṣáájú Ìṣọ̀lá ò ní kúrú ẹ̀mí ò ní dààmú Ọlọ́run kan kàkọ́lẹ̀ pé yín padà fẹ́ gbóná ni Ìlọrin mo sì ti fẹ́ gbóná láti pàdé tó fi kó lọlé ẹ wá dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi Shehu Alimi mo fi bẹ̀yìn mo fi sàárẹ̀ Alimi bẹ̀yìn mo fi mọ́sálásí dí àpẹ mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìgbómìnà parapọ̀ ìbọ̀lọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. mo gbọ́ gbogbo nǹkan tí wọ́n yẹn ń sọ wọ́n ń bẹ̀bẹ̀ pé kí olóyè Sunday ó padà kí àwọn Ìlọrin ká má bínú ká má ṣe kíní kan èyí tẹ̀ ń bẹ̀ wọ́n ẹ ráàyè ni ẹ ráàyè láti máa bẹ̀ wọ́n. ìmọ̀ dé stage kan nígbà tá a bá bẹ òṣìkà títí tó ṣìkà ò bá gbọ́ ẹ wàá dojúkọ òṣìkà gangan fún alára rẹ̀ pé ìkà ni ọ́ tẹ́ ẹ bá sọ fún wọn pé kà ni wọ́n wọn ò ní mọ̀ pé kà làwọn. mo fẹ́ kẹ́ lọ wá ojútùú sọ̀rọ̀ ọ̀rọ̀ ara yín fúnra yín ẹ fọ olóyè lẹ̀ àwa fẹ́ olóyè lọ́dọ̀ tí wọ́n bí àṣìfẹ́ ẹ̀mí rẹ lò àfẹ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn ẹ ti lẹ́ẹ̀fẹ́ yàn mo mọ̀ pé olóyè jẹ́ tẹ̀ wá ṣe wàhálà lọ́bẹ̀ yẹn mọ́ ẹ mọ ikú táwọn èèyàn dá láti diaspora láti fi rẹpọ sí mọ́tò tó ń kó lọ gbogbo nugbó ọ̀dọ̀ yín ẹ máa dún wàhálà táwọn èèyàn ń ṣe ló pé kí Kwara lè bá gba ìdáǹdè torí àwọn ọmọ ìyá tiwa tó wà ń bẹ̀ sẹ́yìn sáré àwọn ọmọ ìyá tí tó wà lọ́wọ́ eré mélòó lẹ́yìn sá àfi ká máa gbé kíní fáìlì kankan máa lọ kóòtù síbi Fúlàní gbẹnu náà tán jí kó nínú agbó nínú gbogbo yẹn náà kí ló dé tẹ̀yìn ọ̀jà fún Fúlàní tọ̀dọ̀ títí yín àfi ká máa gbé kéèsì lọ kóòtù. tá a bá wá sọ kíní kan ẹ mọ̀ sọ ha à ń lọ kóòtù ti sọ pé kíní kan Ọlọ́run ló mọ tẹ́yìn nígbà bí kóòtù yẹn Ọlọ́run ṣàánú yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ jọmọ ìyá wa ọlọ́ọ̀bá láàánú yóò dóòlà yín o yóò dóòlà yín èyí náà ti rí ikú tí wọ́n ní ikú tí ń pani títún jágbe mọ́ ni àwọn ará abí ní jẹ́bẹ̀ àwọn nù ẹ̀ ti rí hàn lé ní báyìí Ìlọrin ò máa pera wọn ní Fúlàní àwọn Fúlàní labẹnu gan lù yẹn tí wọ́n máa sọ̀rọ̀ fatafata ṣùgbọ́n kinní kan bẹ tó pamọ́ nínú ìrìn àjò Ìlọrin táwọn ará Ìlọrin ò mọ̀ wọ́n ṣe papọ̀ pẹ̀lú ìdílé Àfọ̀njá dọ́ládọ́lá òun náà sì làkọ́bí Àfọ̀njá inú mi dùn torí ẹ̀ lọ́kàn mi ṣe balẹ̀ pé Ìlọrin sẹ́ẹ̀ yóò bọ́ lọ́wọ́ Gàmbàrí àtàn Fúlàní dandan ni kò tí ì yẹ́yìn bí Elédùmarè ṣe ṣètò yẹn ẹ̀ bá ara Yákìlá lọ́bẹ̀ owó bá Yákìlá tẹ́ bá rán lọ́bẹ̀ bẹ́ẹ̀ sá tí a kò lè ràn wọ́n àṣírí rẹ gbọ́ lẹ́nu mi lónìí ntẹ́mi ó sọ tó jẹ́ kókó inú ìwé ìròyìn tòní ni pé mo rí pé man tó jáde tó pera rẹ̀ ní US mọ̀ àbí nǹkan ògbólógbò Fúlàní ni àwọn ni ò fẹ́ kí ìlú Ìlọrin ó tò inú mi sì dùn pé ojú gbogbo ayé ti rí kì í ṣàwa nìkan la rí àwọn ni wọ́n ń dúdú pé sẹ́ẹ̀ ìlú Ìlọrin ìṣe àwọn oníjẹ́ ó tò ṣùgbọ́n Ìlọrin ó tò àṣírí ilẹ̀ ẹgbẹ́ lẹ́nu tèmi lónìí ìlú Ìlọrin tẹ̀ ń wò yóò tò tí ó sì nítumọ̀ níbo ni Fúlàní wà tán ti jọ lórí tibẹ̀ tò tẹ́ ẹ rí ilé Haúsá ṣé Sókótó tò sójọ ìlú ṣé Kánò tò sójọlú ṣé Bauchi ló tò ní àbí Zamfara gbogbo bí táwọn ọ̀ràn yín ti ṣe mẹ́ẹ̀ká kiri bo ló tò ń bẹ̀ tó nítumọ̀ téèyàn máa fi gbàdúrà pé Ọlọ́run dáyé mi lórí bí ìlú ìṣeré
àwọn ìlú tó nítumọ̀ ní Kwara náà làwọn Ọ̀fà tán Yorùbá ń control gan mọ́ ẹ lọ àbòtú ọjà àwọn ibi tó lálàáfíà náà nu máa bọ̀ wá sọ́nà gómìnà ń bí Amọ́yọ̀ wá sọ́nà Òkè ń bí àmì tó lálàáfíà náà nu ní Ìlọrin ní Kwara àwọn ìlú ogun Fúlàní wá ń jà lójoojúmọ́ àwọn ń pariwo síta wọ́n wá gbé olóyè Sunday dìde pé kó wá rescue wọn ń bẹ̀ àwọn ọmọ ìyá tiwa tó wà ń bẹ̀ tí Fúlàní ń pa lójoojúmọ́ ẹgbẹ́ lónìí US máa mú lọ kóòtù pé Fúlàní ń ja ilẹ̀ Kwara South lógún bọ̀ ẹ̀yìn Ìlọrin ni ẹ fúnra yín ní brain ẹ fúnra yín brain kì í ṣe Fúlàní ní kàlàfà nílọrin o àáfà Yorùbá ń bẹ ńlọrin àáfà Tápà ń bẹ àáfà Haúsá ń bẹ ó sọ jẹ́ títí yín nìkan ní yọyẹ ó ṣe ibi tẹ́yìn bá ti wà ibẹ̀ yìí tó ìdí nìyẹn tí gbogbo yẹn fi ń pariwo yín ṣé àwa nìkan là ń pariwo yín ni ẹ lọlẹ̀ Haúsá náà bá ṣe ń pariwo yín lọ́nà náà nù every corner tíjọ́ ṣe bá sọ tí Benue bá sọ Kánò gan ti ń pariwo àmọ́ Haúsá Kánò gbogbo wọn ti ń pariwo tó èdè Sókótó pé Fúlàní bá yé àwọn jẹ́ sórúkọ rẹ̀ wálẹ̀ ń jẹ́ ni inú ọkàn yín sì balẹ̀ lé orúkọ yẹn bó sọ fún yín dáadáa láìmọye gbà kò sí nǹkan tó dùn bí àlàáfíà àdúgbò kan bẹ mi ìmọ̀lú tàti ẹ̀ tí máa rádúgbò yẹn gbà pàǹpà àdúgbò yẹn ní kíní tálàáfíà ó dà pọ̀ Ṣògbó ló wà kíní tálàáfíà kò sí tó tálàáfíà láyé ṣùgbọ́n yìí ti yẹn ìfẹ́ ìran yìí fálàáfíà everybody sì mà ìran yìí kò wá àlàáfíà rí ẹ wá mú àwọn ẹni lẹ́ni ẹ wá sọ wọ́n sínú ìparí kéke ẹ yọ ayé wọn lẹ́nu ẹ sì fẹ́ ká gbà wípé èèyàn níyìn pẹ́ ìṣe ẹranko ẹ fẹ́ ká gbà pé èèyàn ní pẹ́ ìṣe ẹranko wọ́n wá gbé èèyàn wá pé olóyè Sunday Igboho wá rescue àwọn èèyàn tó bá tiẹ̀ kó bí kọ́ sí báyìí pẹ̀lú bó ṣe ń rìnrìn àjò wọn kiri ìwọ́n tún wá jáde ẹ lọ bá ọba Ìlọrin ẹ bá sọ̀rọ̀ àwa ò fọwọ́ sí US mọ́ mo jáde o ṣùgbọ́n òun mọ kóòtù lọ láti lọ stop olóyè Sunday Igboho ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn ará Ìlọrin ó fura sí ni wípé ibi títí ń jẹ ń tiẹ̀ nìyẹn iṣẹ́ òòjọ́ rẹ̀ ní í ṣe iṣẹ́ òòjọ́ tiẹ̀ iṣẹ́ òòjọ́ US máa mọ̀ ní í ṣe tẹ́yìn ará Ìlọrin máa ń wò ó bí wà tí ń ṣiṣẹ́ fún yín kò ṣiṣẹ́ fún yín o iṣẹ́ òòjọ́ rẹ̀ ní í ṣe kó máa rẹ́jọ́ tí ó máa mú lọ kóòtù tí ó máa gbowó lọ́wọ́ yín ní tí òun ṣe ń tiẹ̀ nu àbáwí kólóyè Sunday wà torí divisionist ni níbo ló jẹ́ divisionist níbo ló lóyè Sunday ti jẹ́ divisionist torí pé ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn rẹ̀ lẹ́sọ̀ di divisionist nítorí pé ẹ̀yin wà níbi àìdá àníyàn yín ò dáa èrò yín sọmọlàkejì kò dáa bí káwọn èèyàn kú kí dúkìá wọn ó di tètè yín wọn lè ro ọkàn yín yóò bọ́ lọ́wọ́ yín jọ́kànsẹ́ ẹ lọ́kọ̀ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí yóò bọ̀ àfẹ̀yàfi tó bá jẹ́ pé lódodo ẹ̀kí ibi ò lè mọ́ sọ̀rọ̀ òdodo tó bá jẹ́ pé lóòótọ́ àtòdì ọ̀run náà ti yàn bẹ́ẹ̀ ni òfin ní bọ́ tí ìṣe pé sarúmọjẹ tí òfin ní bọ́ nù ṣùgbọ́n tó bá jẹ́ pé arúmọjẹ lẹ́sẹ̀ tó bá jẹ́ pé ògbìlẹ̀gbìdá níyìn ìka níyìn tó jẹ́ pé ìka ọ̀bàyéjẹ́ níyìn yóò bọ̀ àṣìlẹ́gbẹ́ lẹ́nu mi lé nìyí tí àníyàn rẹ̀ ò bá síbẹ̀ yóò bọ̀ ẹ lọ́kọ̀ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí ẹ mọ̀ wá gbọ́ nǹkan tó ọmọkùnrin yìí sọ. kò sí kankan tó wà nílẹ̀ yìí nǹkan tí barrister US imam tán fà ọ̀rọ̀ divisionist kankan ò sí ń bẹ̀ ọ̀rọ̀ pé Yorùbá nation kan pé wọ́n fẹ́ kí country pín kankan ò sí ń bẹ̀ bí kò ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni gaskiya ọ̀rọ̀ ìjà tó ti wà láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí tán dẹ̀ máa ń lọ sí kóòtù lójoojúmọ́ ẹ̀rí torí ẹ̀ náà ni gbogbo àwọn Tani-Olohun oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ ṣètò understand barrister US imam ẹ̀yin náà sọ́wọ́ ni
and inú wa dùn wípé ẹ ní láti pé ẹgbẹnusọ fún Ìlọrin, so inú wa dùn nítorí ẹ̀ kọ́ tẹ́ ṣe yẹn ẹ torí interest ẹ̀yin ní àbí torí ìjà tó wà láàrin àwọn èèyàn yẹn láàrin ẹ̀yin àtàwọn kan ẹ torí ẹ kí ẹ pẹ̀lú life tó ti lost ní Kwara South, life tó ti lost ní North, ṣe understand kí àwọn bàbá wa Ìbọ̀lọ́, àwọn bàbá wa Èkìtì, àwọn bàbá wa Ìgbómìnà bí àparapọ̀ wọn bọ́ ṣe condemn nǹkan tí barrister US Imam tí wọ́n sọ, nítorí pé àwa ti ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bàbá wa báyìí. ẹ jọ̀ọ́ a ṣe ń retí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti condemn act yẹn, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jọ̀ọ́ ẹ sáré bá mi wo fídíò bàbá wa Sheik Labeeb Lágbàjì táwọn náà jẹ́ Ìlọrin. Ẹ jẹ́ ká wo fídíò wọn ká gbọ́ nǹkan tí Sheik Labeeb sọ. ojú oró ń bẹ lójú ọ̀nà o, àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tòṣe o, ẹni tí wọ́n gbé ló họ o, àwọn bíbù yẹn wọn ò sá fún anybody, wọ́n dúró náà ní síbi tó wà pé tó bá bí ire ẹ máa bọ̀. iná ni wọ́n ń ṣe mí lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn tán tún ní kó má lọ, wọ́n fẹ́ máa sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. èèyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání, ẹ tún criticize ẹ̀, ẹ̀yin ò ní lọ, ẹ tún criticize ẹ̀, ẹ fẹ́ gbọ́lá fún oògùn, kò sẹ́ni tí ó mọ̀ kí Ọlọ́run dóògùn lọ, ó kálukú ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀. níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé n tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tó bá ti lè fi kọ́ńkà kan tẹ́yìn òfin ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀. Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó wọn wá, ọba lè máa náà lẹ́yìn gan pé àbẹ́yìn náà gbẹ̀yìn sára ìgbà o ọ̀tọ̀là Al-Qur'ani Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní à ń kà á ní in tó sọ fún wa ní in fún wa ń làbárí ànábì àtàwọn tó ti lọ ṣáájú rẹ̀ ní yóò dẹ̀ ń fún wa lófin bẹ̀ pé ẹ kírun ọ̀rọ̀ Ọlọ́run ní wọn ò ní á lọ fi ja ogun ìtọ́lọ́run ní á ń palẹ̀ mọ́ fógun ìdáhàn náà bí ìdà bí ọ̀fà ni kìí ṣe àsìkò yìí mọ́ bọ́ǹbù sínú Kùránì o ìtú wọn fi ṣe ti bọ́ǹbù tàsìkò yà fẹ́ rí ni gbáwù kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o ẹ sọ fún wọn ẹ má criticize Sunday Igboho mọ́. Sheik Labeeb á dára fún yín, Sheik Labeeb á dára fún yín, ọkàn yín á balẹ̀. Honestly mi ò ní much láti sọ mọ́, ọ̀rọ̀ ara yín lẹ sọ àtàwọn heritage tí ó ti yé yín, ẹ sọ̀rọ̀ Ìlọrin, ẹ sọ̀rọ̀ Governor Abdulrahman Abdulrazak, olóyè Sunday Igboho àti federal ni ẹ̀yin èèyàn wa ẹ wo distraction lásán ni. ẹ jọ̀ọ́ mo rí i pé àwọn kan ti forúkọ kalẹ̀, wọ́n ti forúkọ kalẹ̀ pẹ̀lú irú ẹkùn. ẹ wo don't stop, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, reach out to King Oba Show, reach out to me, ṣe ti gbọ́ registration yẹn ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run wà pẹ̀lú wa. I still remain your son Ayọ̀mídé King Oba Show, one love. Oníbàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kálàáfíà ó jọba nípínlẹ̀ Kwara, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Kwara South kó tú, tẹ́ fẹ́ kí North kó tú, ọkàn yín á balẹ̀ láṣẹ Èdùmàrè lágbára àwa láborí gbogbo ọ̀tá wa, eléyìí tó fojú hàn àti tí ò fojú hàn. God bless you all. and kí ẹ rárá eléyìí tó ń túmọ̀ sí wípé bí wàá pé yàn wà selfish pé kí ló kàn yín, ẹni àmọ̀rí ò bá kú wọn lè fi ọ̀rọ̀ títí wá ṣe ní Kwara South, but àwa mọ̀ pé irú ẹ̀kan has come to stay. Ọlọ́run adé gbà fún wa láṣẹ Ọlọ́run, a máa borí ogun yìí, a máa borí ogun yìí. ó lè yẹ pé ẹ bá wa mú any alternative any means ẹ mú wá fún wa, àwa náà la tún sáré, àwa là ń sáré fúnra wa bí ìlú wa ò ṣe ní dahoro, bí nǹkan ò ṣe ní dàrú fún wa. ẹ jẹ́ ká fọ tẹ́lẹ̀, ẹ jẹ́ ká fọ tẹ́lẹ̀. tẹ́ bá dénú ìlú wa yẹn, tẹ́ bá dé gbogbo Kwara South yẹn, ẹ lọ wo nǹkan bí nǹkan ṣe rí, ìgbádùn mélòó là ń jẹ, ẹ lọ wojú ọ̀nà wa wò. ìlú míì ti wà tó yẹ pé kò ní ná more than 10 years, ìlú míì wà kò ní ná more than 5 years. ẹ lọ wo àwọn secondary school, ẹ lọ wo àwọn primary school, ọ̀pọ̀lọpọ̀ ti wú koríko, ọ̀pọ̀lọpọ̀ kò ní window, kò ní chair. mélòó la fẹ́ kà nínú àìsàn, nínú nǹkan tó ń ṣe wá, tó ń bà wá yìí nínú jẹ́, tá a ti mọ̀nà àbáyọ. eléyìí tó wá yẹ kó jẹ́ number 1, kó má tẹ̀ sí wàhálà lórí ẹ̀, ó ní ìfọ̀kànbalẹ̀ kó tún wá sí, ó ní ààbò kò tún wá sábò. barrister US Imam ní tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. ó sọ̀rọ̀ pé Abibu Lágbàjì, àfa Abibu Lágbàjì gan-an náà sọ pé èyí tó bá jẹ́ ká fi kojú nǹkan náà máa fi kó, kí ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ kéwú kì í sọ̀rọ̀ ẹ̀sìn. à ń sọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn nínú gbó, ẹ̀ ń tọ̀rọ̀ ẹ̀sìn bọ̀, sọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ni.
sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí àwọn tí ipa kúkúrú tẹ ipa gúngùn tí wọ́n bá ra àwọn èèyàn pa nínú gbọ́mọ́tà tó gbogbo òlu ṣé kò ní kàn lọ́rin ni kò ní kàn lù lọ́rin ṣé dùnú títí yín ni báwọn yẹn ti sákò ládùúgbò wọn tí wọ́n kó wá lọ́rin tí wọ́n tún wá dákún tí ń ṣe yín bẹ̀ tí ìbá ti pa àwọn èèyàn kan kàwé kò sí èrò orí gidi nínú orí wọn tí wàhálà bá dé wọ́n ní tára lẹ́ni bá jẹ kòkòrò kí kòkòrò tá a bá wí fún kòròwòrò rẹ̀ níjà sùn lóru oní tẹ̀ ń rí tí ń ṣẹlẹ̀ yẹn tí wàhálà ọlọ́mọdé kárílá burú kí gbogbo gómìnà ní problem gbólẹ́mọ̀ tí wọ́n kọ́kọ́ sá lọ náà kí wọ́n tó máa sábà sílẹ̀ Yorùbá yòókù kọ́kọ́ sáwà lọ́rin náà tó jẹ́ kápítà wọn. ẹ̀yin ò wá sí nídìí dáadáa ẹ̀yin Emirates tó kù ẹ̀yin kó fáwọn pípò yìí lọ sí kóòtù lójoojúmọ́ ẹ̀ kàn waste owó yín ni kò ní túmọ̀ ẹ lọ ṣe the needful ẹ wo ọdún tí lọrin ti wà development ti bẹ lẹ́kìtì ti fẹ́ ju ti lọrin lọ development ti bẹ lọ́ṣogbo ju ti lọrin lọ ẹ mọ́dún tí lọrin ti wà Ìlọrin ti dá láti 76 bí 72 dẹ̀ ni ara wọn fẹ́ ṣe ti Lagos State kankan náà ní gbogbo wọn o ẹ wo kò tí lọrin wá wà lónìí ẹ fi compare Èkìtì ẹ fi compare Òṣogbo ẹ fi compare àwọn ìlú yòókù nílẹ̀ Yorùbá ń bí ẹ fi compare adé sọ fún yín à ń rí yín bẹ́ẹ̀ bí ìgbésí ayé yín ṣe rí ó là ń pìtì yín pé àwọn ọ̀ràn yìí irúlù dáadáa ẹ lọ wo history wọn nínú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọn ò ṣe dáadáa ó kàn kówó olú ẹ̀ kàn máa ń kó jẹ ni ṣé bí ìlú ṣe rí ní gbogbo Ìlọrin rí mu tẹ̀lé dákẹ́ wà máa jàjà ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ṣé ẹ kéwú ju Mọ́kà lọ ni ẹ bá owó tútù sí ti ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kókó bẹ̀nu ẹ bá owó tútù sí àwa ò ní rìlíìsì Sunday Igboho fún yín mọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè bẹ̀bẹ̀ tó àwa ò lè jẹ́ kó lóye wá sí Kwara State mọ́ ṣùgbọ́n lákòókò yìí ẹ wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ ní Kwara wọ́n sì fojú yín rí àgbà náà ọkàn yín ó balẹ̀ àbí ìdí rẹ̀ rèé tá a fi wá sọ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ẹ kàn dédé kiri ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹ máa sọ̀rọ̀ nígbà tó yá pa nígbà tó pé gbogbo ilé ayé ẹ̀yin lẹ̀ ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ lójoojúmọ́ ẹ̀yin àtọ́lọ́hùn inú yàrá kan lẹ̀ jókòó sí. ẹ mọ̀jà sọ tí ò yẹ ká sọ jáde lẹ́nu sí tó burú jù ẹ mọ̀jà sọ ẹ lọ wọ́jú tù sí bí ìlú Ìlọrin ó ṣe nítumọ̀ bí gbogbo agbègbè Kwara tí ogun jà ló ṣe nítumọ̀ wọ́n sọ pé àwọn kan bẹ káyà má tẹ́kọ̀ wá mọ́ síbẹ̀ tí wọ́n ìbọn nùgbèkùn kí lẹ ti ṣe sáwọn yẹn ẹ ṣe gbé kéèsì yún lọ kóòtù ẹ̀yin ẹ̀ka. Kwara State government wọ́n wọ̀ ọ̀nà gbogbo àwọn lọ́balọ́ba ní Kwara State pé wọ́n àgbọ̀dọ̀ aláwọ̀ Sunday Igboho ní Kwara State mọ́ pé ọba kọ́ba tó bá fi aláwọ̀ Sunday Igboho láti wá Kwara State pé irú ọba bẹ́ẹ̀ yọ jẹ́ yẹn nísù gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ jáde pé wọ́n àgbọ̀dọ̀ balẹ̀ tó Sunday Igboho mọ́ ó yẹ kí wọ́n gbé wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa àwọn àlùtọ́tù gbogbo àwọn àlùtọ́ ti jíyàn ní Kwara State yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa wọn. Sunday Igboho the Ajagunla of Tobaland federal government ti gbéṣẹ́ lé lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá kan sára sí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Kwara State mo fẹ́ kẹ́ ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sí jẹ́jẹ́. inú orin lóye báyìí olóyè Sunday Igboho Ajagunla of Tobaland inú orin lọ́ba lọ sí Kwara State o. ó kú bẹ́ẹ̀ tán òní government Kwara State government ni wọ́n sọ fún pé ni wọ́n kìlọ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba tí bẹ ní Kwara State pé ẹ̀yin ọba Yorùbá yìí tẹ́ ẹ bá tó anybody tó bá tún gbàlejò olóyè Sunday Igboho nù yín yóò ọmọ àrí wàhálà. so irú Kwara State yẹn lolóyè wa lọ láti lọ rescue pé gbogbo òru tó tù yìí o a ní láti lé àwọn bandit gbogbo Fúlàní ká máa là gbogbo Fúlàní kọ́ ni bandit o gbogbo Fúlàní kọ́ ló ń dà lúrú o gbogbo Fúlàní kọ́ ló ń terrorize o ṣùgbọ́n àwọn tí wọ́n ń dà lúrú tí wọ́n ń jiyàn gbé tí wọ́n ń bàlú jẹ́ tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ ó sinmi we have to chase them away. ẹ̀yin náà wò ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú tí ọ̀rọ̀ lọ́wọ́nú ni báwo lẹ ṣe máa rẹ́ni tó volunteer ara rẹ̀ tí o ṣe pé bóyá ó request pé owó kan lẹ gbọ́dọ̀ fún mi o nǹkan kan mo fẹ́ gbà kí n tó wá ó rí epo sínú ọkọ̀ láì gbowó kankan lọ́wọ́ ẹnìkankan ní Kwara State ó káwọn ọmọ ogun lẹ́yìn láì béèrè kankan lọ́wọ́ ẹnìkankan ó volunteer ara rẹ̀ láti flush àwọn tí ń da gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní Kwara State àwọn kan ò rí wa ní Kwara State àwọn kan ní Kwara State wọ́n wà ní ọmọ ìyá wọn o wọ́n rí wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tí ò lè bá wọn ṣe. so olóyè
olóyè Sunday Igboho Ajagun ńlá Yorùbá land ó dẹ̀ ṣé agbọ́dọ̀ fojú olóore fún gidi agbọ́dọ̀ lé wọn láàrin àwọn alábòde ń bẹ láàrin àwọn àtàjẹ Yorùbá náà tí wọ́n ń collude àbí kò láì ṣẹ̀dẹ̀ ní èyí ìkànnà méjèèjì pẹ̀lú àwọn abànújẹ́ yìí ẹwà àwọn tí wọ́n mú ní àwọn tó ń jẹ́ agbódegbà fún àwọn tí wọ́n ṣiṣẹ́ títí Ògbómọ̀ṣọ́ yìí Yorùbá ń bẹ́nu wọn náà Yorùbá ń bẹ́nu wọn àwọn tí ń gbénu ugbó tí wọ́n ń hùwà bàjẹ́ àwọn olóyè wà áfà kì í ṣe gbogbo Fúlàní àwọn Fúlàní tí ń gbé láàrin wa bí súlẹ̀ ní wàhálà pẹ̀lú wọn ọ̀rẹ́ wa ni wọ́n èèyàn wa ni wọ́n bẹ́ẹ̀ bá ti lópin ìgbà tó bá ti ń gbé lálàáfíà pẹ̀lú wa Yorùbá lọ́wọ́ accommodative jù láyé a máa ń gba àlejò a sì máa ń gba àwọn èèyàn mọ́ra púpọ̀ Yorùbá ò bẹ́ẹ̀ kankan lọ́ta ẹ wúlò inú orin olóyè báyìí olóyè Sunday Igboho Ajagun ńlá Yorùbá land inú orin lọ́ba lọ sí Kwara State ó kú bẹ́ẹ̀ tán òní government Kwara State government ni wọ́n sọ fún pé ni wọ́n kìlọ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba tilẹ̀ ní Kwara State pé ẹ̀yin ọba Yorùbá yìí tẹ́ ẹ bá tún anybody tó bá tún gbàlejò olóyè Sunday Igboho nù yín yóò ọmọ àrí wàhálà wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ọba dànù wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ọba gbé àwọn ọmọ tó kọ́ lọ láti jọ yìí àwọn ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀ ti wà nímọ̀ náà bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ bandage bẹ́ẹ̀ ti wà nímọ̀ fọmọ láwọn ọmọ tó jí náà gbé kúrò ní bá gbé lọ ní Kwara State wọ́n tún publicize newspaper pé àwọn fẹ́ẹ́ ti wà nímọ̀ fáwọn ọmọ wò ní Kwara State ìjọba Kwara kò dẹ̀ rí nǹkan kan sí ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ Yorùbá ní Kwara State they are living in isolation torí pé àwọn abúlé àwọn ìlú tí nǹkan ti ṣẹlẹ̀ ó jẹ́ àwọn ìlú tó jẹ́ ìlú Yorùbá pọ́nbélé a gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú táwọn Fúlàní ń gbé ní Kwara State ọlọ́wọ́nú tí ọba lọ́wọ́nú ni wọ́n ìtọ́jẹ́ pé gbogbo ìlú tó jẹ́ pé àwọn ọba náà ń jẹ níbẹ̀ tó jẹ́ pé àwọn ọba Yorùbá ni lọ́wọ́ níbẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí làwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àìgbọ́ra ẹni yé àti àìṣedéédé láàrin ara ẹni ó sì ti ń à ń gbọ́ allegedly pé ó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba Yorùbá àti bàbá wa Emir tìlú Ìlọrin ìjọba Kwara State bí ó dìdí wọ́ọ̀nù gbogbo àwọn ọba Yorùbá tí ń bẹ ní Kwara State pé àwọn òwò lọ́gbọ́ pé wọ́n padà accommodate wọn àgbọ̀dọ̀ gba olóyè Sunday Igboho lálejò again allegedly ni o allegedly gẹ́gẹ́ bí n tá ń gbọ́ àti n táwọn èèyàn ń sọ pé Kwara State government wọ́n wọ̀ọ̀nù gbogbo àwọn lọ́balọ́ba ní Kwara State pé wọ́n àgbọ̀dọ̀ allow Sunday Igboho ní Kwara State mọ́ pé ọba kọ́ba tó bá fi allow Sunday Igboho láti wá Kwara State pé irú ọba bẹ́ẹ̀ yóò jẹ́ yẹn níṣu allegedly tí irú eléyìí bá ṣẹlẹ̀ irú eléyìí ò yẹ kó ṣẹlẹ̀ àwa bílí pé kò yẹ kó ṣẹlẹ̀ ká fọwọ́ wo ẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ tẹ́ ẹ bá ti ń rí ẹni tó lè ṣe ní àǹfààní gẹ́gẹ́ bí threatening ó túmọ̀ sí pé ìyá ó jẹ́ èèyàn pé o ìyá máa jẹ èèyàn pé o Igboho ní tó fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan ní Kwara State ṣùgbọ́n báwo ni àwọn tí wọ́n jẹ́ èèyàn wa àwọn ọmọ ìyá wa torí pé fún àwọn náà kúkú ń pe Sunday Igboho fún àwọn ni wọ́n ń pè nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ olóyè tẹ̀ lọ́lọ́tọ̀ ó dẹ̀ rí pé gbogbo ìlú yìí ló ti tú ọ̀pọ̀lọpọ̀ ìlú níbi tó lọ́ba tó níjòyè gbogbo àwọn bàbá wa kábíyèsí náà tí wọ́n wà ní Kwara State tá jẹ́ Yorùbá Ọlọ́run jẹ́ kẹ́mi tí wọ́n náà gùn ìṣẹ̀lẹ̀ sí àwọn kábíyèsí tá jẹ́ ọba fún àwọn Yorùbá nílò ẹjọ́ láwọn ìlú tó jẹ́ ìlú Yorùbá ní Kwara State wọn àrẹ dínà lọ́wọ́ kankan lọ́dọ̀ ẹnì kankan ìfún látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn àrí ìrànlọ́wọ́ kankan lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹni tẹ́ tó jẹ́ ọmọ ìyá wọn full blooded Ajagun ńlá Yorùbá land olóyè Sunday Igboho ó gbéra láti ilẹ̀ Yorùbá bíi ó lọ bá àwọn ọmọ ìyá rẹ̀ láti lè rescue wọn kúrò lọ́wọ́ àwọn agbénipa yìí ní tó máa jáde ni pé federal government àti state government tó ń wọ̀nà àwọn ọba Yorùbá yẹn pé allegedly ni o wọ́n ní bẹ́ẹ̀ ni o èmi ò tí gbà o mi ò tí gbà bẹ́ẹ̀ ló ṣe rí o wípé àwọn ọba yẹn wọn tó bẹ́ẹ̀ wọn àgbọ̀dọ̀ tún gbàlejò Sunday Igboho níbẹ̀ yẹn mọ́ pé ẹni tó bá dánwò àwọn fojú ẹ̀ hàn màbo ẹ ti mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì àwọn ọba yẹn ò lágbára láti bá gọ́ọ̀mẹ̀ntì fa anything láì jẹ́ bẹ́ẹ̀ ebi ọ̀pá ségè sọ́pọ̀lọpọ̀ ọba la tí wọ́n fi halẹ̀ máwọn ọba. ṣé gbogbo bílù sí yẹn ti tú sínú wọn dùn sí ni tó dùn mọ́ wọn nínú ni kí ló tó tú nígbà tí ìlú yẹn tú lọ ìgbésẹ̀ wo ni ìjọba Kwara State gbé kí ni tí wọ́n ṣe sí wọn rí nǹkan kan ṣe sí ìgbésẹ̀ wo ni wọ́n gbé nígbà tó tún tán ìgbésẹ̀ wo ni ìjọba Kwara State tún gbé pé bóun ni àlàáfíà wọn ṣe jọba nínú ìlú yẹn bóun làwọn tó sápò nínú ìlú bóun ni wọ́n á ṣe padà sínú ìlú yẹn ìgbésẹ̀ wo ni wọ́n tún gbé
nothing. ó túmọ̀ sí pé àwọn alágbára kan wọ́n ń bẹ ní Kwara State tí wọ́n ń sponsor àwọn bandit àwọn terrorist láti lọ́ọ́ mọ àtáàkì àwọn ìlú tó jẹ́ pé ọba aládé ni wọ́n ń jẹ níbẹ̀ wọ́n fẹ́ tú wọ́n fẹ́ lé àwọn ọba aládé yẹn padà wá sí gbogbo ọ̀dọ̀ wa bíi wọ́n fẹ́ kọ́kọ́ nìyẹn wọ́n fẹ́ kọjá pé ìjọba gbogbo tí ń jẹ́ Kwara State Fúlàní ni yóò máa pàṣẹ rẹ̀ tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí ìjọba Kwara State kó wòran up to that extent. eléyìí gbọ́pá o wọ́n ti ń bẹ tí ń gbé kí ìjọba lọ èyí ti ń bẹ lọ́wọ́ olóòtú Sunday Igboho ojú kọ́ máa gbọ́pá ọ̀pá òru ọ̀pá ọ̀sán. so a nílò ẹ̀mí gígùn fún olóòtú Sunday Igboho a sì nílò oríyìn gbogbo iṣẹ́ tó bá ṣe kọ́lọ́wọ́ bá jẹ́ kí olóòtú Sunday Igboho máa gboríyìn. ìjọba Kwara State ní àwọn ògbọ́dọ̀ ìkọ́wà kankan receive olóòtú Sunday Igboho allegedly ṣé tí ìjọba Kwara State bá sọ báyìí ìjọgbójú mu kí ni ẹrísì tí wọ́n fi lè sọ bẹ́ẹ̀ lẹ́ni tó fẹ́ ràn yàn lọ́wọ́ torí bó ti débẹ̀ làwọn Fúlàní tó ti sá lọ ibi Ìgbòho bá kó àwọn ọmọ ẹrú kú dé gbogbo Fúlàní tó ń dà lúrú táwọn Fúlàní tó ń dà lúrú ni o ìsàn Fúlàní gidi o àwọn Fúlàní gidi ń gbà àárín wa o káàjọ ń ṣe o àwọn Fúlàní gidi ń gbé àárín wa káàjọ ń ṣe dáadáa gbogbo àwọn adàlúrú yìí àwọn tí ń fọpo mọ́yọ̀ tí ń ba nǹkan jẹ́ tí wọ́n ń boko jẹ́ tí wọ́n ń bọ̀nà jẹ́ àti fẹ́ ṣe wọ́n sáà máa fi wọ́n lẹ̀ ni federal government sọ pé ẹni abá ti rí nínú ogbó tí ò lè gbé àárín ìgboro láà nínú wọn ká flush ẹ̀ dànù. gbogbo ìlú tó tún ní Kwara State yẹn ọlọ́wọ́ nínú àwọn alágbára kan ní Kwara State ó ní nínú bóun ní ìlú bí tí ìṣe ẹyọ kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta báwo ló ṣe máa tú táwọn alágbára Kwara State wọn á dẹ̀ bùkẹ́ ní wọ́n máa wòran wọn á dẹ̀ rí ìgbésẹ̀ kankan gbé sí. so lójú tèmi it's like pé ìlú yẹn wọ́n dìdí fẹ́ tú intentionally ni ìlú yẹn wọ́n dìdí lójú tèmi ojú tèmi fi ń wò it's like pé wọ́n dìdí fẹ́ tú ìlú yẹn intentionally ni àwọn bandits ó ti lọ at least ọjọ́ máa ti lọ ọdún kan báyìí yóò bá ti lè lọ́dún kan láti kó àmà yẹn lọ àmà tó ti parí wàyọ́ ti parí kùránì lọ́mọ tí ọ̀dọ́ lè ké kó tó jí wọn gbé gbogbo àwọn ọmọ tán jí gbé yẹn ẹ mọ iye kọ́mọ tó lè ka kó tó lè bẹ̀rẹ̀ alifu kó tó lè parí kọ́ídà kó tó bẹ̀rẹ̀ kùránì kó tó parí kùránì ẹ wo iye ọjọ́ tó ti lò lọ́dọ̀ àwọn bandits ká tó wà lọ́kọ́ tó fẹ́ ti wà nínú àwọn ọmọ yẹn wọ́n tó fẹ́ ti wà nínú àwọn ọmọ wọ́n dẹ̀ bẹ ní Kwara State bẹ́ẹ̀ yẹn Kwara State government wọn àdẹ̀ rí gbèsè kankan gbé sí ṣùgbọ́n ẹni tó wá láti wá dóòlà àwọn èèyàn rẹ̀ ìjọba Kwara tún gbógun ti pé àwọn ọ̀fẹ́ rí kí ọba kankan ó rí sí ìfẹ́ mọ́ ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ ẹ̀rọjú ayé lóde ta lẹ́ni rí ta lẹ́ni bí ṣé Ìgbòho lẹ́ni bí ni nítorí pé ó lọ síbẹ̀ láti lọ rescue àwọn èèyàn láti lè lọ dóòlà láti àwọn tí wọ́n lé kúrò lé gbogbo ìlú tó ti tú láti lè sọ pé báyà kílù yẹn kó padà dìde àwọn ọba tó kù tọ́ka wọn balẹ̀ ní gbogbo ìlú tó kù tó jẹ́ ìlú Yorùbá lábẹ́ Kwara State àwọn ọba yẹn ọkàn wọn balẹ̀ àwọn ìlú kan ikú tí bá ń kojú bẹ́ẹ̀ ni òwe nípa fún ni ọkàn wọn balẹ̀ o mi ò rò pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn kan sọ náà lóyún yẹn mọ́ ọ̀dà àpò kan lọ sọ inú ìgboro wọn padà wọn bẹ́ẹ̀ lọ́sàn ọkàn wọn balẹ̀ bó jẹ́ ìyá sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní òṣìṣẹ́ láti wọn gbà allegedly láwọn ọba tó jẹ́ pé Yorùbá ni wọ́n pọ́nbélé tí wọ́n ń kojú ní Kwara State kì í ṣe kékeré àfẹni tó bá jẹ́ pé ó ń lọ sọra rẹ̀ dẹrú láàfin emir according to allegedly ni o so tí ẹ mọ̀ ẹni ọba kun ní kùlà bá jayé o nígbà tí àwọn kábíyèsí wọ̀nyí tí wọ́n rí pé àwọn ò rí ìkúnlọ́wọ́ kankan látọ̀dọ̀ àwọn ìjọba Kwara State wọ́n ní láti pẹ ẹni tó kù ẹni tó jí ọmọ wọn. ẹni tó jí ọmọ wọn tó jẹ́ pé wọ́n lè pè lẹ́nu kan lọ́dẹ̀ mọ̀ pé wíwá rẹ̀ yọ sàwọn lórí wọ́n ránṣẹ́ pé Chief Sunday Igboho lẹ́nu kan pé àwọn fẹ́ bọ́ ṣe mítìnì bóò ní gbogbo olù tó tù yìí bóò ní yóò ṣe padà lẹ́nu kan lórí Sunday Igboho dẹ̀ kọ́ àwọn ọmọ ogun wọ́n gbàbẹ̀ lọ láti lọ fíṣítì gbogbo ìlú yẹn wọ́n bá gbogbo àwọn ọba yẹn sí mítìnì ṣùgbọ́n àpadà sí rẹ̀ ni pé ìjọba Kwara bẹ̀rẹ̀ sí ní halẹ̀ má gbogbo àwọn ọba yìí kí ló dé tí ìjọba Kwara halẹ̀ má àwọn ọba yìí ṣé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rí. kò yẹ kí ìjọba Kwara State tí wọ́n wò up to that extent with that security post tí wọ́n ń gbà yẹn sagbara bandit wá jagbara ìjọba lọ ní sagbara bandit agbára terrorist jagbara ìjọba Kwara State lọ ní
so àwọn ìjọba Kwara wọn ní kò sí sọ́jà ní Kwara state kò sọ́lọ́pàá ńbẹ̀ kò sí civil defence ńbẹ̀ kò sí àmọ̀tẹ́kùn ńbẹ̀ ní àwọn àti ẹ̀gbà àmọ̀tẹ́kùn láàyè ní Kwara ní Yorùbá gbàgbà àmọ̀tẹ́kùn láàyè kò sáwọn local vigilante níbẹ̀ tó di ìlú kìíní tú ìlú kejì tú ìlú kẹta tú ṣùgbọ́n gbogbo ìlú yìí ìlú àwọn ọba aládé ni wọn rí ìrànlọ́wọ́ kankan látọ̀dọ̀ ẹnì kankan tó ìdọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣe é rí pé ọlọ́wọ́ nínú o gbogbo àwọn kábíyèsí wa ní Kwara state àbíkọ́ lọ́wọ́ máa bá wa sọ wọn àwọn tó dẹ̀ ti kú sọ́wọ́ báńdíìtì ọlọ́wọ́ bá wa foríjì wọn kọ́ bá wa kẹ́ wọn tó wáyé máa yẹ wa wọ́n ti pa ọba nípa ẹ̀sìn táwọn báńdíìtì rẹ̀ bá ti kọ́kọ́ wọnú òlù báyìí ààfin náà kọ́kọ́ ń gbà lọ ààfin náà kọ́kọ́ máa ń gbà lọ wọ́n á jí àwọn ọba gbé wọ́n á jí àwọn ọmọ wọn gbé wọ́n á jí ọba gan àyèmáyé ọba tí wọ́n ti jí gbé náà ti padà nù ní Kwara state wọ́n ń pa ọba nípa ẹ̀sìn wọ́n pa kan wọ́n fẹ́ pa kan agbọ́ wọ́n fẹ́ pa kan wọ́n yìnbọn fún títí ìyẹn náà láti sára ìdí ìbọn náà fi pa nígbà tí wọ́n bò ó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jàdí ìbọn máa lórí jàdí ìbọn títí tá fi pa wọ́n yìnbọn máa ìbọn ọ̀ràn ìdí ìbọn náà fi pa kábíyèsí ọba yẹn wọ́n lẹ̀ kó wọ́n gbé àwọn ọmọ ẹ̀ lọ wọ́n gbé ìyàwó lọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n á wọnú òdù lọ́sàn-án gan tí ẹ bá rí pé tí náà bá láwo tó lè gòkè odò àwọn kan bẹ ní Kwara state tó jẹ́ pé wọ́n rí àwa Yorùbá báyìí wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho sì lọ síbẹ̀ yẹn wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó wá gbà wọ́n sílẹ̀ lẹ́yìn àwọn Yorùbá kọ̀ọ̀kan tó ń jẹ́ typical Yorùbá ni wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí hero àwọn kọ̀ ọ̀pọ̀ nù wọn tó jẹ́ pé wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat pé olóyè Sunday Igboho tó ń tọ́ wáyìí tó bí kọ́ pé ìwọ ló ń lé àwọn ọmọ ló ń pa àwọn èèyàn wa ló ń lé àwọn èèyàn wa kò ní inú igbó nílẹ̀ Yorùbá ìwọ náà wá Kwara state wọ́n rí gẹ́gẹ́ bí threat ni wọ́n rí Igboho ló jásí pé olóyè Sunday Igboho ní láti wà very careful pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ díù pẹ̀lú ní Kwara state kọ́ má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ó pe olè wá jà àwọn náà ní àtúnṣe pé kólókó wa mú àwọn náà request fún ìrànlọ́wọ́ pé olóyè Sunday Igboho a nílò ìrànlọ́wọ́ yìí a ní kíní kan kọ́ má jẹ́ pé àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ó tó lọ padà lọ bá Kwara state ṣe mítìnì pé tó bá ti wọnú gbó báyìí kọ́ má tó lọ lé ambush wá fún ẹ̀ tán ní kí ọwọ́ àgbà wọn lẹ̀ olóyè Sunday Igboho Ọlọ́run ló fi lọ́sà ìlẹ́ta fún ilẹ̀ Yorùbá o ẹni tí ọ̀bá gbà kọ́ má gbà o ẹ̀sà ní yàtàtù bí rahmati yìí máa yẹ̀ ṣáà o ẹ̀sà lọ́lọ́run bá ṣe Sunday Igboho ó dì ní ìsàlẹ̀sà fún ìran Yorùbá ni ajagunlá of Yorùbá land ọkàn wọn balẹ̀ sókè èèyàn gbọ́dọ̀ balẹ̀ pẹ̀lú situation yẹn pẹ̀lú irú àwọn nǹkan yẹn pé àwọn ti pa ọba alágájá ọba tamẹ̀dò ọba òkè odò wọn pa táwọn ọba yòókù máa wá lajú kalẹ̀ wọn á jókòó wọn á dúró ọ̀pọ̀ ìlú mi gan bá ní ìtòtí débẹ̀ ní Kwara tètè yẹn wọ́n ti fúnra wọn láti kẹ́rù ara wọn láti sá lọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.